Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá gbogbo wa lápapọ̀ àti gbogbo etí tó ń gbọ́ ètò yìí níbi yòówù tí ẹ bá wà. Ọlọ́run má ṣe wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ètò tí ó tún dé sórí afẹ́fẹ́ lásìkò yìí òun náà ni ìwà lẹ̀sìn. Ọlọ́run má ṣe àgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. Ìwà wa àtẹ̀sìn wa Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ nínú ayé o. Tá a bá dé gbangba àlùkìyámà Ọlọ́run má jẹ́ kẹ́sìn wa náà ó bàjẹ́ àti wá Ọlọ́run fi kẹ́ wa ó papọ̀ Ọlọ́run. Ọlọ́run má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. Ẹni tó ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà àwọn náà ni His Royal Majesty Ọba Alhaji Kazeem Adébùkọ́lá Táíwò tí wọ́n ń jẹ́ Olú of Ajura Land ní ìrántí àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti kọjá lọ sí àlùkìyámà, Alhaji Safiriyu Kazeem àti Alhaja Mutajiru Kazeem. Ọlọ́run má ṣe bá kẹ́wọn méjèèjì náà Ọlọ́run tọ́nà àánú sínú kábàárì wọn, gbàdúrà àwọn Ọlọ́run ibi tí wọ́n dojú kọ Ọlọ́run tó dá ẹ̀yìn tó filẹ̀ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Òun ọmọ yín tí ẹ ń gbọ́ náà ní gbogbo ìgbà lórí afẹ́fẹ́ yìí náà ni àwọn ní Chief Imam orílẹ̀ Ìgbòrè Central Mosque Ajura Alfa Abdulwasin Sauban. Ọlọ́run má ṣe àgbà ní ìbádàfẹ́ ní kọ̀ọ̀kan wa. Ohun tí à ń sọ lọ lórí ìwà lẹ̀sìn ló ń sọ fún wa pé ẹ̀sìn àti ìwà àwọn méjèèjì ó ṣiṣẹ́ papọ̀. Ẹ̀sìn ló wá ran ìwà lọ́wọ́ jù nítorí pé ẹ̀sìn ni ó padà tún ìwà wa ṣe. Nítorí ìdí náà lọ́lọ́run ṣe gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbé dìde fún wa kó lè máa jẹ́ bashirun wa nasirun, kó máa kì wá nílọ̀ tá a bá wù àkàn tí ò dáa kánábì kọ́ wa mọ̀ ṣe. Ìwà yìí ó dáa, ẹ ṣe ẹgbàládá lórí ẹ̀, eléyìí tẹ́ ẹ fẹ́ ṣe kò dáa, ẹ jìnnà sí ká máa bá wọ náà lọ́hùn. Ló fi wá jẹ́ pé lára ànábì bá ṣe sọ́nà wípé ìwà tó dá ń bẹ lára ànábì. Nínú ìwà tá a tún fẹ́ mú lára ànábì òun náà ni ìtọrẹ. Kéèyàn máa náwó sójú ọ̀nà Ọlọ́run. Ànábì náwó sójú ọ̀nà Ọlọ́run, ó ná ẹ̀mí ẹ̀, ó ná ara, ó ná gbogbo ohun tọ́lọ́run fún. Ẹ wá wo nǹkan tọ́lọ́run sọ, àyà pọ̀ ní Al-Qur'an tó sọ̀rọ̀ nípa pé ká ná sí ohun tọ́lọ́run ọba bá fún wa, ká ná sójú ọ̀nà tọ́lọ́run pẹ̀lú àníyàn tó dáa. Nínú Ramadan tá a wà yìí, ẹ rí bí gbogbo àwọn èèyàn ṣe náwó, àwọn èèyàn náwó, wọ́n nára, wọ́n násìkò wọn sójú ọ̀nà tọ́lọ́run. Nítorí wọ́n ti mọ̀ pé lẹ́yìn oṣù yìí kò sóṣù míì má tó dàbí Ramadan. Gbogbo ohun tá à ń ṣe ní Ramadan yìí ẹ wo bá a ṣe ń ṣe, tó bá jẹ́ bẹ́ẹ̀ náà la ṣe ń ṣe lẹ́yìn Ramadan ṣe báyìí bá tún dáa jù báyìí lọ. Àwọn èèyàn náwó, olówó ń gbówó kalẹ̀, ẹni mọ kí wọ́n ná ìmọ̀ rẹ̀, ẹni tó wọ́n ná àlàáfíà, wọ́n ná àsìkò wọn. Oníkálukú ṣàǹpẹ́ fẹ́ bá Ọlọ́run dòwò pọ̀ láti lè bá gbalada. Ọlọ́run ọba sọ nínú Al-Qur'an fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ba'da bismillahir rahmanir rahim. Ọlọ́run ní alladhina yunfikuna amwalahum bil-layli wan-nahar sirran wa 'alaniyatan falahum ajruhum 'inda rabbihim wala khawfun 'alayhim wala hum yahzanun. Ọlọ́run ọba sọ pé ìrẹ́ ànábì sọ fún àwọn àlùmọ́ rẹ̀ nínú àwọn tó ṣe pé alladhina yunfikuna amwalahum bil-layli wan-nahar tí wọ́n ná nínú dúkìá wọn, nínú tá a jogún fún wọn lọ́sàn-án, wọ́n ná lóru. Irú ẹni tó ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí, àtọ̀sán àtòru. Tẹ́ ẹ bá ṣí rédíò ẹ máa gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀, ó máa jáde, wọ́n máa fọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa, wọ́n máa bá wa sọ̀rọ̀, wọ́n máa sọ̀rọ̀ Ọlọ́run fún wa láti lè bá a tún gbàgbọ́ wa ṣe, láti bá a lè lé ìgbàgbọ́ wa kún. Àwọn kan ni wọ́n gbówó kalẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ bil-layli wan-nahari, wọ́n ná nínú dúkìá wọn. Àwọn kan ìfutọ́rù làwọn gbé kalẹ̀, àwọn èèyàn ń lọ ṣínú lọ́dọ̀ wọn. Àwọn kan sahuru ló gbé kalẹ̀, àwọn kan ń lọ jẹ sàrí bẹ́ẹ̀. Àwọn kan owó ni wọ́n gbé kalẹ̀ fáwọn èèyàn pé tọ̀ owó yìí ẹ máa fi ṣètò Ọlọ́run lọ sirran wa 'alaniyatan ní kọ̀rọ̀ àti ní gbangba. Àwọn kan ní ẹ dárúkọ àwọn kan ní ẹ má dárúkọ. Àwọn kan tún máa ṣe lábẹ́lẹ̀. Ọlọ́run wá ní gbogbo yìí tẹ́ ẹ ná yìí náà lọ́sàn-án lóru tẹ́ ẹ ná fáwọn Ọlọ́run nínú oṣù tá a wà ń bẹ̀ yìí. Á padà san yín lẹ́san, àníjẹ yín gbé falahum ajruhum 'inda rabbihim. Ẹnìkan ò lè sẹ́nìkan lẹ́san àfi k'Ọlọ́run bá san yín lẹ́san. Nítorí ẹ̀ tánàbí bá fẹ́ tọrọ, tó bá fẹ́ ṣètọrẹ nígbà tí ń bẹ láyé, á ṣètọrẹ débi pé apá ọ̀tún tó bá na apá ọ̀tún sí yín, apá òsì ní mọ tó fi ṣètọrẹ yẹn. Tó bá sì já apá òsì náà ló bá ná àtàpọ̀ ọ̀tún ànábì àtàpọ̀ òsì méjèèjì bákan náà lórí. Tó bá tún ná apá ọ̀tún ò ní mọ̀, ló fi sọ pé ká ṣe sàárà, ká rànra wa lọ́wọ́, ká máa fi sàárà yẹn ká máa wá tún fi bú ẹni yẹn, ká máa wá ṣoore, ká máa dúró tì.
nítorí pé nínú àwẹ̀ tá a wà yá ná lọ́sàn-án lóru fàlàwọn ajírò wọn ń darọ́ bìyìn ọlọ́run ní gbogbo ń tẹ́ ẹ ná pátá lọ́sàn-án lóru ní kọ̀rọ̀ àti ní gbangba ẹ̀san rẹ̀ ọ̀dọ̀ mi ló wà èmi lọ́ba tí ń san yín lẹ́san wala khawfun alayhim wala hum yahzanun ọlọ́run ọba sọ yìí pé ẹ ní níbẹ̀rù á fi yín lọ́kàn balẹ̀ wala khawfun alayhim ẹ ní wàhálà nú ayé gbogbo ẹni tí ń bá ná sí tọlọ́run látara pé ná ó tún wá fi ń ṣe tọlọ́run ó tún wò pé tọ ọlọ́run là ń nà fún kì í ṣe èèyàn má wo tẹni tó ń nà fún má ṣòro tán kó tún dúró tì wala khawfun alayhim ọlọ́run sọ pé kò ní síbẹ̀rù fún yín o wala hum yahzanun ọlọ́run sọ pé àtúwá àṣàánú yín ẹ̀ ní páyà níbi tẹ́ bá ti ń páyà ẹ̀yin máa lọ jẹ́jẹ́ tí yín ọlọ́run máa fàbọ̀ ẹ̀bù yín ọlọ́run wọlá ní oṣù yìí táwọn èèyàn náwó tó ń nára ọlọ́run má ṣàbáwá tún nàìjíríà ṣe ọlọ́run wọlá yìí pé tọ̀ ẹni tí àgbọ̀rí gan nínú àsìkò yìí àti bẹ̀rẹ̀ sí ní gbórúkọ ẹ̀ àwọn tí wọ́n ti kọjá lọ àwọn kan ń ra ládá fún wọn látara pé tọ̀ wọ́n ṣe dáadáa kalẹ̀ wọ́n lówó lóòótọ́ ṣùgbọ́n àwọn ọmọ àwọn ti lọ àwọn ọmọ wọn ti wá ra ládá fún wọn irú ètò tá à ń gbọ́ lẹ́ni náà ẹnìkan náà ló ra kalẹ̀ lórúkọ àwọn òbí ẹ̀ ipe tọ̀ ẹ bá mi fi ṣe ládá fún àwọn òbí mi tí wọ́n ti kọjá lọ kéde yìí náà máa jẹ́ ẹ̀san fún wọn ẹni tóun náà gbé kalẹ̀ ọlọ́run má ṣàbá wa san lẹ́san ọlọ́run bá wa gbàdúrà tiẹ̀ náà wọ́n ń ṣe dáadáa lẹ́yìn àwọn òbí wọn níjọ́ táwọn náà bá pẹ́pẹ́pẹ́ nú ayé gbogbo ìgbà tí wọ́n bá wá lò ọlọ́run má jẹ́ kẹ́ lẹ́yìn wọn ṣáájú ọlọ́run má ṣàwà pẹ̀lú wọn ọlọ́run bá wa gbàdúrà yín wọ́n ní àpàdà sáìdá òdá màmá gbé bá wa àpàdà sáìdá òdá màmá gbé bá wa ó dé bẹ́ẹ̀ ja inú ìbú ò bá wọ òkè òde bẹ́ẹ̀ ran inú ìgbó ò bàbá wálẹ̀ òde bẹ́ẹ̀ yẹ ojú ọ̀run ò boko alẹ̀ àpàdà sáìdá òdá màmá gbé bá wa Alhaji wa Kọ́sìn Adébùkọ́lá Táíwò tí wọ́n ṣe agbátẹrù ètò yìí tí wọ́n ń jẹ́ Olú of Ajuraland ọlọ́mọṣẹ́ bá wa kún wọn lọ́wọ́ ọlọ́mọṣẹ́ bá wa pẹ̀lú wọn gbogbo bí wọ́n làkàkà wọn lórí àjùrà náà ọlọ́run jẹ́ kájùrà náà máa gbòòrò sí ọlọ́run jẹ́ ó máa ga sí ọlọ́run gbogbo àwọn ọmọ àjùrà náà pátá tí wọ́n wá ń bẹ lókè òkun àti tí ń bẹ nílé àti tí ń bẹ káàkiri ayé pátá ọlọ́run ṣe wọ́n náà lẹ́ẹ̀kan gbogbo àwọn tó ti wá jẹ́ kan ní wọn ọlọ́run máa jà wọn bọ́ ọlọ́run máa ṣàbá wa gbàdúrà wọn káwọn náà lè gbìyànjú kọ́ lè máa ná sójú tọ̀nà tọ́lọ́run gbogbo èyí tí à ń ṣe yìí ọlọ́run jẹ́ abàmì tó lérè ọlọ́run máa ṣàgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa má dojú àdúrà tiwa ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn òkú wa tí wọ́n ti lọ ọlọ́run máa ṣàbá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n ọlọ́run bá wa tọ́ náà sínú kábàárì wọn látòrí àwọn àgbàlagbà tó jẹ́ pé wọ́n kọ́ wá kí tí wọ́n kọ́ wá wèé tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n ọlọ́run bá wa ṣàánú wọn gbogbo àwọn òbí wa lápapọ̀ tí wọ́n ṣe ń bẹ láyé ọlọ́run má kánjú pa wọ́n o ọlọ́run má ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ìlú àjùrà ọlọ́run má jò bàjẹ́ gbogbo àwọn olórí wa ń bẹ ọlọ́run má ṣàkàn ọmọ ṣe ètò táǹtó ń bẹ náà ọlọ́run má ṣàmà kún wa lọ́wọ́ má ṣàmà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa gbogbo jọ̀mọ́ ọlọ́kùnrin àti lóbìnrin ọlọ́run má ṣàdúró tẹnì kọ̀ọ̀kan wa iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run má ṣàfọ̀lùbárkàzì la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ohun ọmọ yín náà tí ẹ ti ń gbẹ́ látàárọ̀ àwọn náà ni chief imam of orílẹ̀ ìgbórè Central Mosque àjùrà ẹni náà àwọn náà ni alfa Abdulwasin Thawban ọlọmọṣẹ gbàjọ ẹnì kọ̀ọ̀kan wa Allahu ya Allah gifirli sheikhana Allah Adama Ali lórí Allahu ya Salla Allahu ya Dayya Sallimu kullana bijayi Mustafa wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.